ẹ̀yin náà wá di kọ̀ǹtrátọ̀ òjijì amọ̀rú yìí ẹ wá wí tẹ́wọ́ bẹ́ẹ̀ ṣe kọ́lé bíi ilé ehoro. jẹ́ béèrè kan lọ́wọ́ ẹ̀ lápọn tó bá jẹ́ yẹn ni kẹ́ gbéṣẹ́ fún yàn kí wọ́n máa ṣe báṣubàṣu bẹ́yìn ṣe ṣe yìí bọ́ bá ti ń bàjẹ́ báyìí kọ́ máa ra sìmẹ́ǹtì míì kan máa tó tún ṣe bẹ́ẹ̀ bá ti ń bàjẹ́ báyìí kọ́ máa ra sìmẹ́ǹtì míì kan máa tó tún ṣe ìjẹ́yìn gógó fúnra ara yín ṣé ẹ lè gbarú ẹ̀. kò lè rí bẹ́ẹ̀ mọ́. ẹ má fẹ́ mi lésì o tí n bá sọ̀rọ̀ ẹ jẹ́ n sọ̀rọ̀ mi ẹ bá fún mi lésì sáìsì yín ni máa fún yín. kò tiẹ̀ lè fún ẹ lésì gbà tí òmùgbó tí wèrè òde kó pátẹ́ ẹ̀ amọ̀rú yìí o lè 419 níyìn gbogbo ẹ̀ tẹ́ bá ti tẹ́ bá ṣojú bí ojú ọ̀daràn báyìí o lè ní irú yín amọ̀rú yín àwa wí tán wọn kó símẹ́ǹtì àpò 6 wá ẹ má pò 3 ìlú tàǹjà nígbàǹjo ẹ̀mú 3 àyókù ẹ fi ṣe lóde báṣabàṣa àwa ń tẹ́sọ pé ilé òní wọ́n pa yín. àbáṣe ń gbọ́ ẹ dìvẹ́ǹdì ara yín ṣẹ́gbọ́n tán sọ. ọ̀gá àwa mọ nǹkan tó yẹ ká mọ síbẹ̀ a sì gbìyànjú ṣe mọ̀ pé látọ̀ nìkan tó ń gbéṣẹ́ fún wa ẹ̀ẹ́dẹ̀ kọ̀ǹpilẹ̀ lè rí bẹ́ẹ̀ wẹ́dà tẹ́ gbéṣẹ́ fún àwọn ọmọ ṣe ṣẹ́kíṣẹ́ síbẹ̀ yẹn. wá káàdì bọ̀dì má fi mí gba sáà mi rárá o ṣé bí nǹkan tí bíríkìlà bá mọ sílẹ̀ ní káfíńtà máa kangi sí ń tọ́ dẹ̀ kangi sí lè máa kárin sí tèmi ti wá jẹ́ ṣé mi lè gbéṣẹ́ fún láti ilẹ̀ ni. Mr. Badmus ẹ ní sùúrù. lọ́dọ̀ àwọn Badmus kọ́ ẹ yọ̀ gojú yín o mi sọ pé ẹ jẹ́ gbàgbà rárá ẹ kẹ́ wò mí dáadáa ṣẹ́ gbọ́. ẹ tiẹ̀ ní sùúrù ṣẹ́rí àtìgbá àtàwo alẹ́ ìtẹ́ ṣe ń bí tó àbí dandan ni ẹlòmíì máa tó take over ń bí ẹ má jẹ́ rí yín bíbá ìmọ̀ ìjẹyìn ti tán o ẹ fi bí ìsílẹ̀ ó tán. ẹ̀yin màmá mi ẹ ní sùúrù ṣẹ́rí tẹ́ bá bínú jù báyìí lọ ó kúkú tó bẹ́ẹ̀ àmọ́ ṣe ni kẹ́ ní sùúrù ìyá àbẹ̀kẹ́ ẹ̀yin gan ni màá bẹ̀ ṣẹ́rí gbogbo nǹkan táwọn bàbá ìbá ṣe fún yín ṣe ni kẹ́ fọwọ́ wọnú torí pé nígbà díẹ̀ sẹ́yìn àwa náà mọ̀ palẹ̀ dérò kò tá dé ṣùgbọ́n gbà tó wọn Ọlọ́run nínú ọlá ẹ̀ ó gbèsè ẹ̀dẹ̀ ó dẹ̀ ṣe dáadáa fún wa torí náà gbogbo nǹkan tó bá ṣe fún yín ẹ ṣe sùúrù àwọn náà á dẹ̀ ṣàtúnṣe àbí. àdàfọ ẹjọ́ òní tí ẹ jáde wo ó máa ṣọmọ fún wa kalẹ̀ wo ó yá. làákàyè ẹkùn ìjọba ẹ̀. jáde òsì ọmọ ní tún ní làákàyè ṣe bíbẹ̀ ìlànà yín. gbogbo làákàyè yín dùdù búlẹ̀. Àbẹ̀kẹ́ ẹlẹ́kọ̀ọ́ màdé o ẹ jáde wá ẹ wá bá mi jẹ́ ẹ dàgìrì wá ẹ wá rà níbọ̀ ẹ̀kọ́ mi máa ládùn púpọ̀ ohun ńlá ní kẹgbẹ́ wá ẹ ṣíjú àánú yìí wò mí o ẹlẹ́nu kọ lọ́rọ̀ aláàbò àmì. Àbẹ̀kẹ́ ẹlẹ́kọ̀ọ́ òwe Àbẹ̀kẹ́ ẹlẹ́kọ̀ọ́ òwe. èyí là ń retí pé kẹ́ ẹ dé ká ṣe kí kádà ògbó sẹ̀rẹ̀ yẹn sílẹ̀. Àbẹ̀kẹ́ akiri mátà. ẹ jẹ́ kí n kọ́kọ́ sọ ọkọ tí Àbẹ̀kẹ́ ẹlẹ́kọ̀ọ́ kí ló dé sẹ́ẹ̀rì mo ra ilẹ̀ kékeré Àbẹ̀kẹ́ ẹlẹ́kọ̀ọ́ fẹ́ fi kọ́ ilé iṣẹ́ rẹ̀. Àbẹ̀kẹ́ ẹlẹ́kọ̀ọ́ màdé o ẹ jáde wá ẹ wá bá mi jẹ́ ẹ dàgìrì wá ẹ wá rà níbọ̀ ẹ̀kọ́ mi máa ládùn Àbẹ̀kẹ́ ohun ńlá ní kẹgbẹ́ wá ẹ ṣíjú àánú yìí wò mí o Àbẹ̀kẹ́ ẹlẹ́kọ̀ọ́ màrè ṣẹ́rí ẹnikẹ́ni tẹ́ bá ti bá ẹ má ṣe wọ́n lè ṣe ipò rere wódi ọgbọ̀njọ́ àgbẹ̀fọ̀rí gbogbo ìsìnkú ọ̀rọ̀ àwọn báwo lọ̀rọ̀ yìí ṣe jẹ́ o Àbẹ̀kẹ́ àpàtẹ mátà Àbẹ̀kẹ́ ẹlẹ́kọ̀ọ́ màdé o ẹ jáde wá ẹ wá bá mi jẹ́ ẹ dàgìrì wá ẹ wá rà níbọ̀ ẹ wò olórí ẹbí wọn ò bá pa yín ẹ̀mí ò gbọ́ ẹ wò kí olórí gbọ́mọ ilẹ̀ yìí ẹ má ṣe sọ̀rọ̀ lọ. ẹ má pààyàn ẹ má ṣe ìròlé ṣe lórí àwọn tẹ́ bá ṣàtìlẹ́ ẹ ṣàkọwà ṣe mọ̀ pé orúkọ mi yìí kò orí olókìtà ti dorí owó orí olókìtà dorí ọlá Àbẹ̀kẹ́ ẹlẹ́kọ̀ọ́ tẹ́ bá ṣàtìlẹ́ owó bẹ̀ ẹ wá sọ fún mi. bẹ́ẹ̀dá bá ń jìyà tó rọrùn tó bá tilẹ̀ ní forítì pẹ̀lú ìfaradà yóò borí bẹ́ẹ̀ lọ́rọ̀ Àbẹ̀kẹ́ ẹlẹ́kọ̀ọ́ rí Àbẹ̀kẹ́ ẹlẹ́kọ̀ọ́ màdé Àbẹ̀kẹ́ ẹja tó. Subhanallah walhamdulillah astaghfirullah la ilaha illallah subhanallah walhamdulillah astaghfirullah la ilaha illallah. ẹgbọ́n lọ́wọ́ bá tóbi
Allahu Akbar. Kapanupọ̀ ká ṣe alhamdulillahi rabbil alamin. Alhamdulillahi rabbil alamin. Ọ̀nà ọpẹ́ wa pọ̀. Ọ̀nà ọpẹ́ wa pọ̀. Ẹ rí i pé a ti dúpẹ́ fún Ọlọ́run. Ọlọ́run ti dúpẹ́ fún Ọlọ́run. Oore tí Ọlọ́run ṣe fáwọn ìyá wa yìí. Oore tí Ọlọ́run bá ṣe fáwọn ìyá wa yìí. Ọlọ́run má jẹ́ kí ó takú síbẹ̀. Ọlọ́run má jẹ́ ó takú síbẹ̀. Kó wá fi ire irú ẹ̀ náà kárí ẹnì kọ̀ọ̀kan wa. Kó wá fi ire náà kárí ẹnì kọ̀ọ̀kan wa. Ọlá títóbi ń ṣe Ọlọ́run. Ọlá títóbi ń ṣe Ọlọ́run. Ọlá bismillahir rahmanir rahim. Àmín. Alhamdulillahi rabbil alamin. Arrahmanir rahim. Maliki yawmiddin. Iyyaka na'budu wa iyyaka nasta'in. Ihdina siratal mustaqim. Siratal ladzina an'amta alaihim. غير المغضوب عليهم ولا الضالين آمين يا الله آمين كن فيكون آمين سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين. Nígbà tí a ti wá dúpẹ́ fún Ọlọ́run. Nígbà tí a ti wá dúpẹ́ fún Ọlọ́run. Ohun tó kàn ní ìsìn ni. Èyí tó kàn ní ìsìn ni. Kí àwọn ìyá wa. Àwọn ìyá wa. Tí Ọlọ́run bá jogún ilé fún. Tọ́lọ́run bá jogún ilé fún. Àwọn ìyá wa Àbẹ̀kẹ́ Ẹlẹ́kọ̀. Àwọn ìyá wa Àbẹ̀kẹ́ Ẹlẹ́kọ̀. Kí wọ́n wá tọrọ. Kí wọ́n wá tọrọ. Kí wọ́n wá dúpẹ́ fún Ọlọ́run. Kí wọ́n wá dúpẹ́ fún Ọlọ́run bá. Àfà ṣẹ́rí títọrọ yẹn mo fẹ́ kó lọ sọ́dọ̀ àwọn ìyá mi. Ẹ bá ń gbọ́ lọ́wọ́ bá tóbi. Allahu Akbar. Ẹ ṣeun àfà ojú òní tí àfà mo fẹ́ fi owó yìí mo fẹ́ fi tọrọ ṣẹ́rí ọmọ tẹ̀ ń wò yìí ọmọ nílàákàyè ni ọlọ́wà nípa làákàyè ni. Àmín. ṣé wàá rí mo wá ń fi wákàtí wá fẹ́ kẹ́ ṣàdúrà fún gbogbo àwọn atájókòó níbi ìjókòó ìpátápátá wípé irú ayọ̀ báyìí kò ní tán lé ẹnì kọ̀ọ̀kan. Àmín. ṣé wàá rí ìgbà míì àwa bí a mọ kí Ọlọ́run Elédùmarè kó máa jẹ́ kọ́ àwọn ọmọ alálùbáríkà ní kọ́ lọ́ọ́ máa pèsè fún wa. ọmọ Àbẹ̀kẹ́ yìí ọmọ alálùbáríkà ni mo wá bọ̀rẹ́ mi dúpẹ́ ó kú oríire ojú rí àmọ́ wá dúpẹ́ lẹ́ni pé bójú ṣe rí tó náà ọ̀rọ̀ ó pàpà wá dayọ̀ ni ọpẹ́ ní fọ́lọ́run. Alhamdulillah. mo wá fi wákàtí mo tún dúpẹ́ lọ́wọ́ Elédùmarè fún ọjọ́ èní pé a lè péjọ nínú ilé tí Àbẹ̀kẹ́ kọ́ lọ́jọ́ èní. mo wá fi wákàtí tọrọ pé Ọlọ́run aṣọkọ aládùbáríkà fún ẹ. Àmín. àtàwọn ọ̀rẹ́ ẹ tó kù ní o ẹ ní gbé egun eléegun o ẹ ní ṣíléyà o. owó àdúrà ni. Báwọn mọ̀mọ́ wa ṣe wí. Ó ní bí àwọn ọmọ wa ṣe wí. Ọlọ́run bá ní gbájú bẹ́ẹ̀ lọ. Ọlọ́run bá ní gbájú bẹ́ẹ̀ lọ. Wala hawla wala quwwata. Àmín. Àmín. Àfà. Náà. Ẹ bá mi fowó ìṣàdúrà fún ọmọ Àbẹ̀kẹ́ yìí. Rírí iṣẹ́ ẹ̀ ò ní dúró. Ó ti ṣí náà nìyẹn kò ní dúró mọ́. Inú wa dùn nítorí wípé àwa lọ lọ́pẹ́ àwa lọ́pẹ́ yẹ. Ẹ wò ọmọ tẹ̀ ń wò yìí àti tẹ̀gbẹ́ àti àwa la bí wọn. Wọ́n ní bí ọsàn bá dùn èèyàn máa ń mu gbà. Nígbà tí àárín àwa ìyá dùn òun ló ran àwọn ọmọ. Àárín àwọn ọmọ náà ò ní bàjẹ́. Ṣé wá rí o Ọlọ́run ò ní fẹ́ nìkan ṣerú ẹnìkan o. Ohun tí Àbẹ̀kẹ́ ń ṣe ní èní yìí àwọn yòókù náà wá ṣerú ẹ̀. mo kọ́kọ́ fẹ́ fi eléyìí tọrọ fún ọ̀rẹ́ mi tí ó ń ṣe nǹkan lọ́jọ́ ìlú kọ́lọ́hún ọba kó jọ nínú àánú ẹ̀ kọ́ má rúkọ ẹ̀ jáde nílé yìí. mo tún wá fi eléyìí tọrọ fún èmi àti ọ̀rẹ́ wa kẹta kọ́lọ́hún kó jọ kó ṣe nǹkan ayọ̀ báyìí fáwa náà. Àwọn ìyá wa. Àfà owó ọpẹ́ mi rè mo dúpẹ́ fún ọ̀rẹ́ mi tó ń ṣe lélẹ́yìn náà pé ẹ̀mí àgùn àríwọ̀ ní dàrú náà á dẹ̀ máa tọ́jú àwọn ìyá wa fún wa. Ó ní bí ó ṣe wí náà. Ọlọ́run bá jó rí bẹ́ẹ̀. ẹ ṣe o àfà ṣe rí eléyìí owó eléyìí tí mo mú wáyé ọpẹ́ mi kọ́kọ́ lọ tààrà sọ́dọ̀ àwọn ọ̀rẹ́ mi méjèèjì ẹ jọ gbẹ̀yìn tí ẹ jókòó ẹ bá mi náwó sí wọn kẹ bá mi ṣàdúrà fún wọn. torí ọpẹ́lọpẹ́ wọn